Ẹ kú dédé àkókò yìí, ìròyìn yàjóyàjó ni mo mú wá sígbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn. Ilé ẹ̀kọ́ gíga fásitì ti Ìbàdàn ti gba àwọn akẹ́kọ̀ọ́bìnrin ilé ẹ̀kọ́ náà ní àmọ̀ràn lórí sísọ títà ẹyin ilé ọmọ wọn di òkòwò láti fi pa owó sí àpò ara wọn. Nínú àtẹ̀jáde kan tí àwọn aláṣẹ fásitì UI fi síta, ẹ̀ka ètò ìlera ilé ẹ̀kọ́ náà ṣèkìlọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé fífún ènìyàn ní ẹyin ilé ọmọ tí ń sọ ọ̀pọ̀ ìdílé tí kò ní ọmọ di ọlọ́mọ, kò bójúmu bí àwọn kan ṣe sọ di iṣẹ́ tí wọ́n ń ṣe Adérónkẹ́ Àjàyí, olùdarí ẹ̀ka ìlera fásitì UI sọ pé ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àwọn tó jẹ́ obìnrin ti sọ ara wọn di oníṣòwò oníṣòwò ẹyin ilé ọmọ wọn tí ọ̀pọ̀ àwọn àjọ tàbí iléeṣẹ́ sì ń gbà wọ́n sí iṣẹ́ láti máa ta ẹyin ilé ọmọ wọn. Ó ti dé etígbọ̀ wa pé àwọn akẹ́kọ̀ọ́ wa ń kópa nínú títa ẹyin ilé ọmọ wọn pẹ̀lú iṣẹ́ abẹ IVF fún owó. Bó tilẹ̀ jẹ́ pé IVF ti mú ìdùnnú bá ọ̀pọ̀ ìdílé, ó yẹ kó jẹ́ pé iṣẹ́ òòjọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ yóò máa ṣe ní èyí Adérónkẹ́ ní ìgbésẹ̀ yìí ló lè mú ọ̀pọ̀ aburú wá sí ara obìnrin bíi ìsàlẹ̀ inú dídùn, ọyàn dídùn àti àìsàn kan tí àwọn olóyìnbó ń pè ní oríṣiríṣi àìsàn tó lè jáde nínú ẹ̀yà ara wa. Títa ẹyin ilé ọmọ lè fa kí èèyàn má lè bí ọmọ mọ́ Ìwádìí ètò ìlera ti ṣe àfihàn àwọn tó lè fún èèyàn ní ẹyin ilé ọmọ àti iye ìgbà tí wọ́n lè ṣe bẹ́ẹ̀. Nípa ti ààbò, obìnrin kò gbọdọ̀ fún èèyàn ní ẹyin ilé ọmọ rẹ̀ ju ìgbà 3 lọ́dún lọ. Wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ ní àmọ̀ràn kí wọ́n rí i pé wọ́n lo ojúlówó ilé ìwòsàn láti fi ṣe èyí Ó ṣe kókó kí àwọn akẹ́kọ̀ọ́ wa mọ àléébù tó wà nínú títa ẹyin ilé ọmọ wọn. À ń gba àwọn èèyàn ní àmọ̀ràn pé kí wọ́n má sọ èyí di iṣẹ́ òòjọ́ wọn nítorí ó ní ewu. Ilé ẹ̀kọ́ náà wá rọ gbogbo aráàlú pé kí wọ́n pín ìròyìn nípa títa ẹyin ilé ọmọ káàkiri orí ayélujára kí gbogbo ènìyàn lè ní ẹ̀kọ́ àti ìmọ̀ níbẹ̀. Bákan náà ni a wá rọ gbogbo àwọn èèyàn ní ìgbèríko láti lè dáàbò bo àwọn ọmọbìnrin lọ́wọ́ àwọn oníjìbìtì tó lè fa kí wọ́n máa ta ẹyin ilé ọmọ wọn láti má lè rí ọmọ bímọ Dókítà Adérónkẹ́ ní ọ̀pọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ sí obìnrin lẹ́yìn tó bá fún obìnrin ẹgbẹ́ rẹ̀ ní ẹyin ilé ọmọ rẹ̀. Adérónkẹ́ ní ó ṣeéṣe kí irú obìnrin bẹ́ẹ̀ kó àrùn míì, kí ẹ̀jẹ̀ má dà láti inú, ìjàmbá sí àwọn ẹ̀yà ara míì bẹ́ẹ̀ lọ. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé òní oníròyìn yìí ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.